fẹ́ bí. Ìbéèrè. Yeah. Bóyá máa bí. Ǹjẹ́ o mọ ẹyẹ tó rẹwà jùlọ láàrin gbogbo ẹyẹ pátá nígbò? Ẹyẹ tó rẹwà. Òrófó. No. Kí wá ni? Okay. Promise me tí mo bá sọ fún ẹ kí ló fẹ́ ṣe fún mi. I'll give you a peck. No, I don't want. What of kiss? Ẹyẹ ọ̀kín ni ẹyẹ tó rẹwà jùlọ láàrin ẹyẹ. Ìwọ ló dúró gẹ́gẹ́ bí ẹyẹ ọ̀kín nínú ayé mi. Torí kò sí obìnrin tí ó rẹwà lójú mi ní ayé mi ju ìwọ nìkan lọ. Ṣèlérí fún mi wípé ò ní disappoint. Jídé, jẹ́ kí n wá sọ kíní kan fún ẹ lénìí. Mi ò lókè mi lẹ́yìn ọ̀run jùwọ́ lọ. Lẹ́yìn ẹ̀. Ẹ̀yà ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ jẹ́jẹ́ sí. Ẹ pẹ̀lẹ́. Jídé dáhùn. Mo ń bọ̀ jáde. Látàárọ̀. Òun mọ́ bínú, a ní mi ò tètè rí kọ́ọ̀pù. Ló jẹ́ fi abọ́ ìgan. Mọ́mí. Ṣé wọ́n ṣe mọ́mí ò mọ̀ jẹun tààrà. Ẹgbà kẹjẹ jẹ́ sí. Ẹjẹ́ mọ́mí, ẹjẹ́. Ó, ilé ìtọ́sí jẹ náà ti tó wọ́n ti try. Gbà, gbé sílẹ̀ ní. Ọ̀bọ̀ rí bí mọ́mí kò ṣe ń mí ni. Ẹ pẹ̀lẹ́ mọ́mí. Mọ́mí. Jídé. Mọ́mí mo dáhùn. Bí ọdún. Mọ́mí. Ìfẹ́ tẹ̀ ń bára mi sí. Ó máa ní ká máa lọ. Mọ́mí ẹ fi tìfẹ́ lẹ́ẹ̀lẹ́, àníkẹ́yìn ti gbádùn ló wà lórí. Ní sùúrù má pariwo mọ́ wọn. Mi ò pariwo. Ẹ má kánjú tulú ọ̀ràn o. Ìgbàlè tó ṣe lọ́bẹ̀. Ẹ pẹ̀lẹ́ mọ́mí. Ọrùn tó wà lókè sí ta sọpọ̀sá o. Mọ́mí, gbogbo nǹkan ìfẹ́ ń dẹ́rù bè mí. Ní sùúrù. Mọ́mí. Ẹ dákun. Ẹ fara yín mára o, ẹ má jà o. Kò ní mo sọ̀rọ̀ ní gbogbo eléyìí ń dẹ́rù bè mí náà. Ọlọ́run ní jẹ́ kú. Nǹkan tí mo fẹ́ wọn gbọ́ nìyẹn. Agbára lọ́wọ́ Ọlọ́run. Yóò dáa fún ọ. Àmín mọ́mí. Àmín. Gbogbo tó ń ṣe ní dáadáa nílé ayé ọba àwọn ṣe o. Àmín mọ́mí. Ṣàmí. Mọ́mí. Jẹ́ bí ọdún. Mọ́mí. Ẹ má jà o. Owó tún ni gbogbo ilé ìbáyìí. Owó tí wọn ò lè ṣe. Jídé. Owó tún ni mọ́mí ẹni wo ni òun láti gbogbo ilé ìbáyìí jáde. Mọ́mí. Ewu ni gbogbo ikú ilé ìbáyìí ṣe. Jídé. Mọ́mí. Mọ́mí. Disappoint sir. Tí condition mọ́mí fi wá tó ilé ẹ tẹ̀ wá jẹ́ kí n wà involve rárá ẹ tún gbé wọn wá hospital. Jídé má jẹ́ kí n tẹ̀ bí mo ṣe ṣe wà wọ́n ti ní heart problem. Heart what? Heart problem. Mo gbé. Doctor, kí àlàfẹ́ ṣe síbẹ̀. Ifun agbára mi ò ká wọn bí mo ṣe wà ọtí tá bá gbé wọn dé LAUTECH within 48 hours agbọ́rọ̀ gbé wọn débẹ̀ ká ṣe ká máa ṣe. 48 what? 48 hours. Ayé mi báyé.
Bíọ́dún. Owó mo dára. Jídé, tí dáàdì bá dé, bá mi sọ fún wọn pé kán tètè yọjú sí mi very urgent, okay? Okay, sir. Doctor. Ọ̀la ni WAEC registration máa close ní school. Mo A dẹ̀ gbọ́dọ̀ lọ school lọ́la. wo bèbè ó mọ nǹkan tí mo kàn sórí èmi máa tẹ̀lé dádì mi lọ síbi iṣẹ́ lọ́la because ìwọ náà mọ̀ pé 48 hours ni doctor fún wa so iye tí dádì mi bá rí àti iye tèmi náà bá rí tá a bá kó papọ̀ ó sì máa bu nǹkan kan nínú rẹ̀ wo nǹkan tèmi kàn fẹ́ kó o ṣe fún mi ṣáà jẹ́ ká máa pray ni. mi ò kò sí nǹkan tí mo fẹ́ ṣe kò ságbára kankan fún mi ṣáà mọ̀ gbàdúrà fún mi nǹkan náà kó ṣèyanu. Jẹ́ tẹ̀lé mi, etí mi ti fi jù. Síwájú jáde, oníranù, pọ́sibí. Ní ìdí sọ fún ẹ, ní ìdí sọ pé wọ́n wá sí sùkúl mọ́. Ṣé mo lè jẹ́ kó mọ̀ pé mo lò sí ni mọ́mì wa ni? Àǹtí mi. Sọ̀rọ̀. Mọ́mí ẹ̀gbọ́n dájú tètè. Mọ́mì, ó ń jíde, ó ti kú. Yẹ́! Ó dáná. Mọ́mì jíde. Sùúrù ló gba Ọlọ́run tó fún wa òun náà ló gba iná lè láìwá iná lè rọ́jú ọ̀dọ̀ Ọlọ́run náà láti wá ọ̀dọ̀ náà lápàdé sí kò sí ní káfẹ́ sí sí báyìí sùúrù náà lẹ́sìn ẹni tó ti kú ó ti kú ní. Fáàtì bá dìde bá ti kọ́ lè kọ́ náà sáré pọ̀ ẹ̀jẹ̀ mọ̀ ọ́ra ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó lọ bí ẹ̀mọ̀ ọ́ra ẹ̀jẹ̀. Ẹ̀kú bá dáyà ara mi ẹ̀sìn. Abíọ́dún gbíngbìn náà ni bẹ́ẹ̀ tí ń gbìn náà ní nǹkan o tẹ̀ wá kàkàn pọ̀ bí ẹ̀kọ́ bá àgùn yìí bóyá ká sí fìlà yìí o kátẹ́gùn ríbi ìfẹ́ sí lórí o ẹja sí fìlà yìí. ọ̀sán mi ló gbọ́ ni o. ọ̀pẹ ká sí fìlà kátẹ́gùn ayọ̀ fẹ́ sí lórí. mọ́mí Abíọ́dún ọkọ mi Bọ́ọ̀lù adájú rẹ̀. ara bàbá rẹ̀ mọ̀ ń balẹ̀. Dájú mi, ẹ̀ ń balẹ̀. bọ́ọ̀lù àwọn báyìí. ẹja sísọ díẹ̀ náà kátẹ́gùn ayọ̀ wà ara yìí. Mọ́mì kí la máa ṣe nísìnyí? ọkọ mi mo ti ránṣẹ́ sí dókítà o dókítà sì wíwá tí dókítà wá ó ní pàrọ̀ òògùn pẹ́ méjì àbọ̀ 500 naira. 500. Àpò méjì àbọ̀ Mo láti máa rówó báyìí. Kò sówó lọ́wọ́ tó wá máa wò ní o àpò kan ṣoṣo ní ìbẹ́ lọ́kọ̀ mi àpò kan ní ilé tí a sọ mi. Dádì mi. Mọ́mì, ìdè wá sówó lọ́wọ́ wọn ṣe é lágùn wọn lọ sí hospital. Abíọ́dún tára yọ ọkọ mi Àlàmú. Bá ń gbé ketọ́ mi o. Ìkètò yìí náà ti pọ̀ jù. Ìtọ́ ìmọ̀pọ̀ Abíọ́dún. Ìtọ́ ìpọ̀ Abíọ́dún. Ìtọ́ ìnáà ní o. Ọkọ mi. Dádì. Àlàmú. Mọ́mì. Wẹ́sẹ̀lẹ̀ tútù. Dádì mi ẹ wojú mi. Ẹ wojú mi. Torí ń pé kò sí owó at last mọ́mì Jídé kú gbogbo tó bá gbà la máa fún un gbúdọ̀ kúrò ní iṣẹ́ yìí.
ẹ ṣeun ẹ̀yin èèyàn mi látàárọ̀ ẹ ṣe ní firú ẹ̀gbá o ẹ ṣeun ẹ kú dìde o ẹ mọ̀ sunkún mọ́ bá a kúkú sunkún dọ̀tún la mẹ́wàá kò jí ẹni tó ti kú mọ́ ní tó ti bàjẹ́ ti bàjẹ́. àbí bọ́lọ̀ ń bá lóun dé kò sẹ́ni tó fẹ́ díṣẹ́ rẹ̀ lọ́hùn òun náà ló fún ọ náà sì ló gbà àfi ká mọ́kàn kò sí tá a ṣe sí. wá sílé wa kí ló dé mo tún wá lọ sílé yín mo ń gùn ẹ báyìí àǹtí ẹ̀dẹ̀ tó ń jẹ́ kó yé mi pé ò sí nílé kí ló dé kí ló ṣẹlẹ̀ bí ọdún. wo Jídé o kàn ń sọ̀rọ̀ náà ní látàárọ̀ kí ni ná gba sí mọ́mí sí ẹ̀kú mo ṣàwá sílé ni mo wá kí ẹ àbí kí ló ń sọ ná wo Jídé mo lè fẹ́ sàn kàn fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń gbọ́ mi nísìnyìí ṣé o mọ̀ pé bó ṣe wà yìí o ò lówó lọ́wọ́ èmi náà dẹ̀ ní àlówó lọ́wọ́ so a lè cope mọ́ kò possible ó dà pé bá a ṣe ń béèrè ìfẹ́ wàyí lọ jẹ́ ká fòpin sí kò lè work mọ́ irú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí ó ti ṣẹlẹ̀ sí mi náà rí ṣebí tó kí náà mọ̀ tó lè afford fún mọ́mísí ẹ̀ ó ló jẹ́ kí mọ́mísí ẹ̀ kú ó Jídé you be fine boy lọ sí ìgboro kówó ní títì ẹ jẹ́ kí èmi náà lọ sí ìgboro kí n wá tèmi. Bíọ́dún you know I love you Bíọ́dún mo fẹ́ràn ẹ̀ gan Bíọ́dún jọ ń torí Ọlọ́run you know I love you now I love you much now má fi mí lẹ̀ báyìí má fi mí lẹ̀ you know. kúrò jàre kí ni problem rẹ náà kí ni mo ṣe fẹ́ kí ni nǹkan tí mo ṣe. fi mí lẹ̀ I say you should leave me alone fi mí lẹ̀ what's your problem I hate you I detest you leave me alone. Bíọ́dún èmi máa ní Bíọ́dún kí ni. ló ní máa pàdé yín lójú ọ̀nà ilé ọ̀dọ̀ yín náà mò ń lọ ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ Bíọ́dún mo wá fi sùn bí Bíọ́dún ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ kò yé mi kódà gan kò sí bí mi ò ṣe bá a sọ̀rọ̀ tó Bíọ́dún kẹlẹ̀ wá bá mi gé èmi o kí n mọ̀ wádọ̀ mọ́ o kóun náà mọ̀ wádọ̀ mi mọ́ nìkan òun ò fẹ́ mi mọ́ òun ṣe kò dẹ̀ sí nǹkan tí èèyàn fi máa ń ṣe fún obìnrin láyé ní nǹkan tágbára mi ká láyé tí mi ò ṣe fún kódà tó ń bá fún mi ní owó oúnjẹ mo máa ń fi pamọ́ di ìgbà tí Bíọ́dún tábà tó ríra ni mi ò lè dá oúnjẹ jẹ lẹ́yìn rẹ̀ mọ́mí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá ń bẹ̀ mo fi ọlọ́ọ̀bà bẹ̀ ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run. kárí ọkọ mi. yes ma. gbogbo ń tọ́ ọ ṣe lálàyé pátá ni mo ti gbọ́ ń wà bọ́ ọ sọ fún un lé mo sì ń fi ọlọ́kàn balẹ̀ báyìí pé àìgbà kan bó lọ mú ìwọ ló ní Bíọ́dún lónìí ọ yóò fẹ́ ọ sáàsì báyìí ọgbọ́n mi. ẹ dákun ẹ bá ń bá a sọ̀rọ̀ kò sí wàhálà ń bá a sọ̀rọ̀. ẹ ṣe wà ó dà ẹ bá ń kí òun náà tẹ bá délé ẹ bá ń kí àti nífẹ̀ẹ́ náà ó dà. Bíọ́dún inú ilé lọ́wọ́ o Abíọ́dún. máa mú mi mo ti ń bọ̀. ọkọ̀ tí ẹ̀ ń bá mi lónìí. ẹ má bínú mi. ẹ̀lẹ́ ọkọ̀ mi. ń gbọ́ wà lódì ìjàpọ̀ àti Jídé. mọ́mí tí báwọn kọ́rọ̀ tẹ̀fẹ́ bá mi sọ yìí mi ní jáde kò ní rárá. ọ̀ ní jáde rárá bá jẹ́ ọ̀rọ̀ Jídé mo fẹ́ sọ. mi ní jáde. bẹ́ẹ̀ bí ọ̀rẹ́ niyín láti bẹ̀rẹ̀ kí wàá lọ wá lè tún dìjà. mọ́mí ẹ wò ẹ kó lórí ẹ kò lè yé yín. kò lè yé mi. kò lè yé yín. àmọ́ mo fẹ́ kọ́ ọmọ tí èèyàn bá ń bá wí tó bá ń warùn kí ó ṣe tán tó fẹ́ parun. wọ́n mo ní kẹ́ kó lórí à kí lẹ́dẹ́ gbà ń bẹ̀ báyìí. kí n kó lórí ẹ kó lórí ẹ dáadé à. sákọ̀ ọmọ àlè ni ọ́. ọmọ àlè ni ọ́. ọmọ àlè ni ọ́. ẹ fi mí lẹ̀ jáde lọ́dọ̀ ẹ fi mí lẹ̀ jọ ìsọmọ ọkọ mo bọ́ sọ̀rọ̀ ṣe bá. ọbí inú lọ níwájú mi. àbẹ́ ìràyè mi
ṣé bí wà jíde àti jíde tẹ́ẹ̀bà kàn tiẹ̀ wà á fẹ́ra yín mọ́ ṣé jà lẹ́wà ìtúká ṣé jà nìkan. Kí ni problem ẹ kí ló fẹ́ sọ olórí burúkú láíláí jí ẹ wo mọ́kànlá fẹ́ jẹ́ mi síbọ̀ sí i wọ́n ní kó ti dá crisis kalẹ̀ nínú lébẹ̀ yẹn olórí burúkú olóṣì Bíọ́dún mi orí Bíọ́dún ẹ wo nílé ayé tí wàá fi kú tó wá kọ́ mi lójú ọ̀nà tó má kí mi olórí ibú ó ti já wèrè olóṣì ní oṣù tí wọ́n bá kú náà lélẹ̀ orí òun tí wọ́n bá gọ̀ lọ́wọ́ ran orí àwọn méjèèjì olórí ibú olóṣì. bá mi. báàrẹ̀ ní kíni kí lẹ́gbẹ́ sọ àbúrò bọ́ọ̀lù fẹ́ sí fóògùn náà ni Bíọ́dún rẹ̀ wò láyélá jí ẹ láyélá tó bá rí mi náà kó má kí ni má wá sílẹ̀ wá máa wọ́n dẹ̀ fẹjọ́ mi sí wọn sí mi olórí ikú olóṣì. wá ẹkún wo lọ sùn má sunkún má kílẹ̀ kú tó sùn. wo má sunkún ó yá dìde àná ọmọ sunkún má sunkún bọ̀ wá yanu ẹlẹ́ nísìnyí àbí irú ẹ̀kú. arákùnrin ẹ jọ kí ni ìṣòro yín náà ṣé wàá ṣèpàdé mọ̀lẹ́bí ń bí ní abẹ́wá ṣiṣẹ́ kí ni ìṣòro ayé yín ẹ fẹ́ máa fi pọ̀ lùkì. ṣé ṣẹlẹ̀ ń ṣe látàárọ̀ yìí ẹ kàn ṣáà ń ṣe bó ṣe wù ẹ ń wùwà bó ṣe wù yín ká bá ń ṣe báyìí ṣẹṣẹ yẹn máa pé tẹ bá ń kọ́ ẹ̀ lè ṣe ẹ máa lọ sílé yín o ibi tẹ bá dé òsì bẹ́tà ṣé o tẹ bá mọ̀ pé ẹ ṣe máa kọ̀ntínú iṣẹ́ ẹ tẹ̀síwájú kẹ́ ẹ bọ́ síbi iṣẹ́ yín. ẹ ní ọmọ sunkún mọ́. ọ̀gbẹ́ni ọlọ́mọ kí n lé o. Glad when I first saw you, baby. You are the apple of my eye. Ẹ kàn ṣe gẹ́ ẹ sábà kan ṣe ìjà wà lórí. O náà ni. Apa. Bola. My name is Kike. Ọmọ, you are looking beautiful. Thank you. Bíọ́dún lórúkọ mi ṣá. tí o bá máa láti morúkọ tèmi Ṣọlá lèmi jẹ́ náà gbà yìí. Ṣọlá. Nice one. Thank you. Anyway. Ṣé kò sí tó dá dúró sí bíbá yìí? Kò sí mo kàn ń brush through o. Bàtà kọ́lé ni. Oh, okay. ṣé o wà á máa ìka jọ máa lọ sí because àwọn náà ń darí kórè àbọ̀.
Bíọ́dún. Kí ló ṣe ẹ́? Kò sí ọ̀kan. Ok, gbogbo nǹkan tá a ti kọ́ látàárọ̀ tó lè kà fún mi. Jídé wo má yẹ kí n tún ẹ gbogbo nǹkan tó ń kọ́ mi látàárọ̀ mi ò understand kò tiẹ̀ wọrí rárá. Kí ló dé? Ìfẹ́ ló wà lọ́kàn mi. Ó Jídé ìfẹ́ ẹ̀ ti dorí mi rú ó ti dọpọlọ mi rú. Ṣé kí n sọ kíní kan fún ẹ? Àwọn àánú kíláàsì ń jókòó. Tíṣà wa béèrè question lọ́wọ́ mi. Wọ́n ní 1 + 1. Mo ní 1. Wọ́n kẹ̀. Ìfẹ́ mi àti ẹ nìyẹn. Tí wọ́n máa wò nínú mathematics wa, wọ́n kọ́ àwọn ní B + J. Mo ní Bíọ́dún + Jídé. That means I love you. Bíọ́dún. Jídé, I will promise you I will never disappoint you. Promise you I will never disappoint you. I love you. Bí òyìnbó yìí ṣe rẹwà bẹ́ẹ̀ ni fíìmù àti ẹ̀ ṣe rí rẹ̀. Jídé máyé bá ṣì ń jayé ìwọ nìkan ni máa bá mi. Bíọ́dún, ìfẹ́ tí mo ní sí ẹ sórí tí mi bá ti fojú kẹ́ lójúmọ́ á dà gẹ́gẹ́ bí ìgbà tí iye ò tí mọ̀ gbogbo ayé wà nínú òkùnkùn. Bíọ́dún, kíní kan dá mi lójú. Kò sí nǹkan náà tó lè gbà lọ́wọ́ mi kò dẹ̀ sí nǹkan náà tó lè gbà mí lọ́wọ́ ẹ̀ ikú nìkan ló lè yà wá mo dẹ̀ ní. Yára sí. Ìjà ń pariwo ẹ jàre. Gbogbo ọ̀fẹ́ pọ̀ ẹ̀ náà. Ẹ̀rù rí yóò jẹ́. Gbogbo ń pariwo ẹ àjẹ̀fẹ́ pẹ̀. Yìí ṣì wà wà níbẹ̀ níbẹ̀ dáadáa. Àmọ́ mi bá ní nǹkan yìí. Bàbá tó gbóko fún ọkùnrin ń burú púpọ̀ jù. Yóò sì tètè ríyàn béèyàn bá ká yìí yẹn wò mí. Wo Jídé mú. Olú àwọ̀. Jídé. Jídé. Kí ló ń ṣe ọ́? Jídé. Kí ló ṣẹlẹ̀ tó wá dá jókòó síbí? Kí ló dé? Kí ló dé tó ń wọ ẹkún mu bíi gàárì? Ìwọ ọmọ ẹ má pa mí lẹ́kùn. Má sunkún mọ́ Jídé. Jídé, ọ̀gbọ́n nǹkan táwọn àgbà wí ni. Àwọn àgbà pòwe. Wọ́n ní béèyàn ò bá tọwọ́ làámọ̀ tìdílà. Jídé, àwa náà ò ní kú sínú ìyà yìí. Ìyá yìí ò ní jẹ àgbè. Mo sì ti mọ nǹkan tí ń ṣe ọ́. Mo ti mọ tí ń ṣe o ṣé nítorí ọmọbìnrin tó wá sọ̀rọ̀ sí àbí tá a ti ń ṣe pọnpọ́n bí so pé
láti jọ́ náà mo ti mọ̀ pọ̀ tí ń ronú má ronú mọ́ ó ṣe ti ẹnu àbọ̀gbọ́ ọlọ́run ó ṣe ti a fún wa wo bàbá tó gbóko fún wa tó bá débì kò ní fẹ́ bá a mọ̀ pa ń sunkún o má wàá sunkún má fọkàn rẹ balẹ̀ sọ̀gbọ́ yóò dáa fún àmọ́ ìgbà ẹja máa gbàdúrà pé yóò dáa fún wo Jídé yà lọ kàn bẹ́ẹ̀ pẹ̀lẹ́ yóò tún yàtọ̀ torí bí gan pa mí ìdè gbàgbọ́ tó ń jáde èyí ní ìsìn àbọ̀ wọ́n gbé fún akẹ́bọ̀n sí i láti ìgbà bọ́ọ̀lù. Ṣé tó wá skul lẹ́yìn? Skul báwo? Ọ̀rọ̀ skul ẹ̀ báyìí tó bá mi fi kọjá skul bá. Orí ẹ̀jọ́ ẹlẹ́yin o, mo ti rò pé mi ní rí ẹ̀yìn. Àwa yóò ṣe lórí mi báwo? Mo mọ táìmù tá a máa ń jáde, ìyẹn ló yẹ kí wọ́n á dín nàìjíríà tí mi wá. Ó ti ń bèèrè lọ́wọ́ ẹ̀ ń kọ́. Owó. Ìtorí owó yẹn gan-an, ó kún kan tí kí wọ́n á dín nàìjíríà. Ṣètò owó yẹn wà mí bá. Mo wà. Jẹ́ ká jọ máa lè bá àjọ ń lò ní. Owó ṣe kókó. Wẹ́n kó ṣe rò, ó tó bá ṣáńdà ẹ̀ ní ti. Kẹ́yà ló ń gbà gbàǹgbà dáì lọ́wọ́. Bàbá mi ẹ̀ẹ́mẹ́lẹ́ náà wà kí n bá mú lọ́wọ́. Ọ̀pọ̀nú ojú òkò rẹ̀ sì pọ̀ ní jẹ́ yín yà máa ń ràn. Bàbá mi ẹ̀rọ wọn kan. Wo àwọ̀ ètò ni ìjọ tá a bá rí bí báyìí níbí wọlé. Ó yẹ dúró bẹ́ẹ̀. Ayé yín ò ní dá. Ayé sọ fẹ́ péjọ ń bá rí bí níbí. Mo dára ẹ̀ mo kú mo dára. Ìwọ àti ìta tún ní. Ìwọ àmọ́ orí ẹ̀ tẹ́lẹ̀ sọ ààrẹ mú ọ ni. Ayé ò ní dá. Mo ní ọ̀dà kẹ́ mọ́mọ́ kó bá mi wọ ọmọ yìí kàmọ́ lọ́mọ yìí ìwé wo ló dé sí ẹ̀yin kí mi ò tó ń ṣe lọ́dọ̀ ọmọbìnrin èyí èwo dé. Wọ́n Jídé kí ló ti ń bọ̀ àbí kí ló ti porúkọ ẹ wo ó ń dùn ẹ ní kò tí ì rìn ẹ mo sọ fẹ́ pé mi ò fẹ́ mọ́ mi ì ṣe mọ́ olórí burúkú olóṣì. Ọmọ mo sáré ọ̀rẹ́ mi sálẹ̀ bẹ́ẹ̀. Ọ̀fẹ́ rí ọ̀rẹ́ ń sálẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ma. Ọkàn tiẹ̀ dà bí mo ṣe wá bọ̀ nílé. Kí ni? Níbi mo ti ń bọ̀, mo bá rí Jídé. Jídé. Èyí ọ̀rẹ́ rẹ ọkùnrin. Wo ní ń dàbọ̀. Bẹ́ẹ̀ ni já gálọ́ọ̀pù, ní ń já gegele, ní ń bẹ́, ní ń fokátà. Fọmọ tí mò ń bá sọ̀rọ̀. Mo mọ́ mi ẹsẹ̀ kan lọ́rẹ́ sọjà ẹ̀ mo sọ fún mi pé mò ń jáde. Èmi náà mo dàbá lójú ẹ̀, èmi ìyá ẹ̀. Àbò oníyá mi ni. Ọ̀gá ṣe báyìí. Ẹ sọ̀rọ̀. Jọ̀ǹpọ̀ oníyá mi. Tọ́lá fẹ́ sọ jọ. Èyí ló ti máa gbà wọ́n. Wá gbọ́, Jídé tí mo mọ̀, ọ̀rẹ́kùnrin rẹ tí mo mọ̀. Kì í mú tí o, torí rẹ ló sì ṣe dàbá o, torí ekun tó dá yìí lẹ̀ rẹ. Ilé sì jẹ́ dà o. Mọ́mí ẹ kúrò lórí ẹ̀jà yìí tó bá fẹ́ mú kọ̀ọ̀kan kó mú kíkọ́ sí lọ́kàn mi bẹ́ẹ̀. Ṣé kí ni? Ẹ wọ mọ́mí ẹ fi mi lẹ́ Èmi ló bá sọ̀rọ̀ báwọn, ó ní jáde sí ló fún ọ ni. Mọ́mí ẹ nà mí sórí jíjá. Ó lọ. Ẹ̀yin náà ní kúrò ní ìṣe. Ẹ̀yin ní kúrò ní ìṣe. Ẹ̀yin ní kúrò ní ìṣe.
Má mẹ́tí. Ọ̀ lè fagbára jẹ ó tèmi. Ṣé nǹkan tẹ̀ yẹn ṣe láti ìgbà tẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ni? Mo mọ bí kíní ṣe wà láti jẹta náà. Ṣé ẹ̀ṣẹ̀ dé ni? Bẹ́ẹ̀ ṣe bí àti aago 6 dájú la ti jí débi. Wẹ́ àbọ̀ wá bá lọ̀rọ̀ ni. Ẹ náà jẹ́ jábọ̀ wá bá o. Wo ba igre tó ń gbọ̀n. Wo ìlọ́rọ̀ sọ pẹ̀lú ọ. Bọ̀bọ́ ìsọ́lá àbí kí ni wọ́n máa ń porúkọ títí ẹ̀. Mo ti sọ fẹ́ pé kó má tẹ̀lé ọmọ bí ọdún yìí mọ́. Ìjọkíjọ tó bá yẹ̀ tún tẹ̀lé wa. Àtàrí àjànàkú ni o, kò kí ń sẹ́rù ọmọdé. Nǹkan tó ń wá ń de ìwùrà wá ní ìjà àkọsù. Ọjọ́ kíjọ́ sì máa gbọ́ ọmú. Ìwọ pẹ̀lú ẹ̀ lórí burúkú. Mo dákẹ́jà rẹ kí ló ti máa ṣe mọ́ wọ́n yẹn gbá síkà mi sọ̀rọ̀ kí ni problem ẹ̀. Ọmọ ní mi ṣe bó ṣe dandan ni kí ló lọ́nà mi ṣe ni. Oríṣiríṣi. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ ẹni ló ṣẹlẹ̀. Ẹ máa wo reasons mi. Mo ní mi ṣe bó ṣe dandan mi ṣe ni. Mo ní kó máa bá tiẹ̀ lọ pé olówó mò ń bá lọ. Reasons èmi. Jídé ọ̀hún àbá àgbẹ̀wọ́ náà fílẹ̀ náà ẹnu òṣè náà. Ẹnu òṣè ọ̀rẹ́ mi lòun bó ló ṣì lọ kí wọ́n á lọ fẹ́ kú sí díẹ̀ sínsìn. Wẹ́ guys ẹ ṣe gan mo dúpẹ́ but bí orúkọ gan ni máa bá ṣọ̀rọ̀ irú bí orúkọ ìlélẹ̀ can you just imagine kí ni ìpàdé aláàtì pẹ̀lásùn irú ilé sí bí ọdún mi ó ga gan because ẹ máa bá abẹ́rún sọ̀rọ̀ gan kọ́lọ́ jẹ́ kó gbọ́. Ṣọlá má wọrí a máa bá bí ọdún sọ̀rọ̀ sọ ṣùgbọ́n má wọrí and then Ṣọlá ọmọ bàbá olówó kí ló ní fún wa. tí wàá máa ìwé akájọ lọ jáwé fún ẹ. ẹgbẹ́ ní ọ̀rọ̀ ilé ìlẹ̀ èdè. Kí ló ń wò? Kí ló dé? Má lọ. Ìdè mọ́dà àmọ́ dúdú tì mí tán pátápátá ṣàánú mi èyí tó tì mí lójú mi tó. Kí ló dé? Ibi mo ti fi ọlọ́kàn balẹ̀ pọ̀ padà sílé ẹ̀kọ́ rẹ̀. Wàá padà sí skul náà. Nígbà tí a ti dé ọ̀dọ̀ chief ó fún wa lówó. Ìgbọ́n náà ní ẹ pè mí pé máa bọ̀. Ó fún mi lówó wàá tẹ̀ padà sí skul. Kí wọ́n á ló dé tán wá mú tí kiri nítorí skul ẹ. Nígbà tí táyé yẹn bá ti bàjẹ́ tówó bá dé èèyàn ò nílè náà o. Èèyàn ò nílè náà o. Fara rẹ balẹ̀ o. Ojú òní tí ọmọ mu ti mọ́ o. Dákun o. Màmí, mo ṣe ìlérí fún yín wípé láyé èmi náà ní mu ọtí mọ́. Dákun Jídé sọrí bí ọkùnrin kan bá ti torí obìnrin kú ọgbọ́ ẹgbẹẹgbẹ̀rún obìnrin ni ó kọjá létí sàárè ohun tí ó sì ṣìtọ́ sí la sọgbọ́ èèyàn gbọ́dọ̀ títorí obìnrin kú o ìgbẹ̀yìn báyìí sì ní ń dolóko àdá sọgbọ́ ọ̀rí ilẹ̀ ti ṣú àbọ̀ rí ilẹ̀ ti ṣú sífù nísìn yóò dà lóhùn ọ̀kadì yóò dà fún fọ́kẹ́ balẹ̀ ìwọ náà padà sùkúù. Excretion is the elimination of wastewater from a tissue or organ. ṣe lè wà yẹn ní síbi class work àná nìyẹn. kì í ṣe báyìí ló ṣe lọ sọ pé class work yẹn láti lánàá. ẹ dúró ẹ jọ̀ọ́ mò ń bọ̀. ẹ káàsán ìpéjọ mẹ́ta. Dájú nǹkan. Àlàáfíà lọ.
bọ́n mi lérò pé mo mojú yìí o. bẹ́ẹ̀ ṣe dúró lẹ́ẹ̀kan yẹn mo rò pé ẹ̀mọ́ mi ni o. no èmi kàn ó ní nǹkan tẹ́mi rò tẹ́lẹ̀ o. alright ní site dádì mi tẹ wá ṣiṣẹ́ lókè súnà tẹ̀sí ogún mi lẹ́sẹ̀. ok ẹ̀yin ní ẹkújọ́ mẹ́ta ẹ̀kẹ́lẹ́ ẹ̀dẹ̀ ṣe ọjọ́. Ọlọ́run ló ṣe é. mo láti gbẹ̀rẹ̀ mo ti ń wáyé ẹ̀kẹ́lẹ́ báwo wà lẹ́sẹ̀ yẹn. ẹ̀kẹ́lẹ́ Ọlọ́run ṣe o ẹ̀kẹ́lẹ́. ìwà mi tàwọn yẹn kí ẹ bá máa yìí. Mo mọ̀ wọ́n tẹ́lẹ̀ àjọ wọn school tẹ́lẹ̀ ni. Mo máa padà wá tí mo bá ń bọ̀ mo kàn sáré very principal bẹ́ẹ̀. Bó ló ti mọ̀ bó olóṣì akú iṣẹ́ yìí rí. Olóṣì ní gbogbo yín olóṣì. Ó bẹ̀rẹ̀ ṣe mo mọ̀ rí ṣé mo tún fẹ́ mọ̀ pa ni. Wo òun bàbá ẹ̀ gbogbo fámìlì wọn pátápátá òtòṣì ni wọ́n bíríkìlà náà ń ṣe. Ṣèbí skul wa ló wà tẹ́lẹ̀ kó tó kúrò ńgbà tán lówó skul ẹ̀sán. Wọ́n sọ fún mi pé ṣé mo mọ̀ rí. A máa ní láti iṣẹ́ kí ni? Láti help ẹ̀ náà. Wo wọn bí ẹ̀dá. Má dán wò láyéláyé jẹ má ṣe plan pé bóyá o fẹ́ help ẹ̀. Wọn ò bí ẹ̀dá má dán wò rárá. Anyway, ẹ̀yin méjì ẹ jẹ́ ká máa lọ.
I don't know what I'm singing right now. Right now. Tell me if you feel me right now. Come on and take it slow. Let's get implicated. Bọ́lá. Yes. Mi ò ní mi ìsìn délé o. Wọ́n ló ní bíbá ní kí n ti padà ní o. Àwa ò sorry. tí wọ́n fẹ́ gbé mi ṣubú ni. Bọ́lá. Ṣọlá báwo ni ṣe wà ókè? Mo wà pa o. Bíọ́dún. Bọ́lá ìwọ kí ló ń ṣe lábẹ́ igi pẹ̀lú nísànsì yìí? Ó jọ mí lójú o. Wóó fi mí lẹ̀ jàre. Tó bá wù ẹ́ kó wá bá mi. Bíọ́dún. Okay, Bọ́lá. Tó máa padà máa rẹ létà ṣùgbọ́n. Sọlá. Jọ mo kàn fẹ́ tó wá apology pẹ̀lú gbogbo àwọn àṣìṣe sí ìwọ ìjọ tó lọ náà. Forgive me, please. Wait. Where's Agora mais lá. But Jídé, kí ló wà láàrin wa tí Bíọ́dún ṣe mọ́ra yín rí tẹ́lẹ̀ ní àbí báwo ló ṣe máa pè ní nuisance? Bọ́lá, sórí Bíọ́dún tó ń wò yẹn, ex-girlfriend mi ni. Mo fẹ́ gan ní time kan. So bọ́ ọgbà tí mọ́mì mi kú, ó lóun lè continue pípé àlówó family wa kíní kan olóṣì ni wá ìyà ń jẹ wá nǹkan kan so I deliver gbọ́n yẹn so mo dẹ̀ ti rí pé èèyàn tó ń fẹ́ǹsì ó like ẹni ó dẹ̀ love ẹ ó dẹ̀ wà engage pẹ̀lú ẹni yẹn so wo mi tẹ̀ fẹ́ máa rántí nǹkan kan pa ọ̀rọ̀ tí. ṣé wàá fẹ́ máa sunkún ní ìsìn sunkún kó tó bẹ́ẹ̀. ìyá sí ìgbà tí mo máa ń tí gbà ń bọ̀ fún ìyá wa fẹ́ ní lẹ́tà yìí bí ó tún ní kí n fún ẹ. ẹ bá mi kí mọ́mì náà ẹ ṣe gan-an. Jídé ìdí ọdún bá. Alfa tó ni wọ́n ti ń bọ̀ báyìí. Báwo ni mo wà ókè? We thank God. Kí ló dé ààrẹ skul lẹ́yìn? Owó èmi àti dáàdì àjẹsáré jáde bí tí mo lè lọ́wọ́ ìbọ̀tán torí ẹ̀ wá sí. Tó lágbára mo ṣáà wò pé mi ìrí ẹ̀ ń class mo ìfà tó bá yẹ pé nọ́mbà ẹ̀ lọ mi ìbá pè ẹ̀ bọ̀ mi ò tiẹ̀. Mo mọ̀ pé tí máa wà ní ẹ̀ tí máa wà ní báwa ni. Mo wà ókè. Báwo ni? Yóò ká jókòó mi bá mi ò wo kọ́lọ́ńkọ́ ṣàánú èèyàn ní jàre ó sùn ní kíláàsì yẹn náà lé ní jàre. Báwa ni ẹ̀ fi kílẹ̀ kọ́. Àmùkọ́ chemistry ọ̀gá yẹn tó mọ̀ pé yẹ ká ní plumbing sílé nìbọ̀ ọ̀gá yẹn ò wá. Ṣùgbọ́n I explain àwọn. Why not? Ma explain. Wàá ṣe tẹ́mi náà wàá kúkú lọ sí ìwọ náà lọ kúkú máa explain. If jẹ́ máa wo lọ́ọ̀kì kan, mo ní kí n kàn change kí n bọ́ sókòtò mi lẹ̀ kí n lè máa bọ̀ sí ilé ẹni o. Ibi kí n wá béèrè pé kí ló dé tó fi jẹ́ kí n gbéwèé yẹn wá mú bọ̀. Ilé ìtọ́jú máa ń há gan tiẹ̀ gàdá. Wo òkò tí ẹ rí nǹkan tí mo rí ni. Ó máa ti nífẹ̀ẹ́. Ẹ̀gbọ́n Bíọ́dún. Ó mú lẹ́tà ìwá fún mi, ó ní Bíọ́dún ní káwọn fún mi. Ẹ kà náà. Kí ló dé? Mo fẹ́ kó o kà fún mi ni nà ó wù mí láti pé kó bá mi kà ni. Ọ̀rẹ́ tó báyìí sí. Bàbá Jídé mi ọ̀wọ́n. Mo mọ̀ pé o kò lè gbàgbé mi nítorí ìfẹ́ tí o ní sí mi pọ̀. Mo sì mọ̀ pé ìfẹ́ tí o ní sí mi
kò lè jẹ́ kí o nífẹ̀ẹ́ lòbíràn mọ́ láyé. Èmi kò sí ọdún tó tọ̀ bí ọdún. Ó ga o. Ta ni bàbá Jídé rẹ̀? Mo rò pé ti jà ní ṣe bó náà ò ṣe mọ́ ni. Ó bá mi mú ìjàre ìfẹ́ tó ní sí pọ̀. Wo tí ẹ má dá lóhùn tí ẹ jàre sórí ó mọ ìgbà tí ọ̀gá ẹ̀ dé. Bọ̀ ó yẹ kó wá sí ká ló sọ fún mi mo fẹ́ lọ́ọ̀bì kan tó dájú. Mẹ́fọ̀ ló wá pẹ̀lú ìjọba ẹ̀ náà ọmọ ọjọ́ sí Gàdé Ọjọ́ Big Four. Sí kò tí kò wọ́n ṣe ń bá ṣe fún tí wọ́n rí fún ọ̀nà àwọn ilé ìwọlé tí wọ́n kẹ́ ní everything is not broken just like a commercializing. So soft and slow. Wọ́n tó ń ṣe mí báyìí náà. Wo àtọ́wọ́ mo ti wọ́n nígbà wọ́n lè ń ṣe tutorial àtọ́wọ́ mo ṣe dúró. You know I loved you, girl. You know I'm singing for you. I'm an African man with pride. Tell me where you want. Let me take you for your ride. With my love for you, there's no way you can hide. Baby, love me so that you can marry me now. With your sweet arm, so that you can cook for me. Okay, because I'm not going to make a Just look at me. I'm a big boy. I'm a big boy, you know. I'm gonna give you everything you want, fucking baby. I'm a comfortable baby. See if I can shake serious. How many times ni mo ti sọ fún ẹ pé tí ma ti ń kọjá kó má má dá mi dúró mọ́? In the first place, àwọn ẹgbẹ́ ẹ wọ́n ti gain admission to university, wọ́n kàwé. All you can do is to flex around, carry ladies drink alcoholic drink. Excuse me, I'm not your set. Báwo lè ṣe expect kí n fẹ́ rascal guy like you? Mo ò lè fẹ́ ṣó ti gbọ́. Ṣórí Ahmed, ṣórí èmi àti ẹ̀ à lè wà compatible ṣó ti gbọ́. Ṣórí irú àwọn tí ẹ̀ kó wá wọn lọ sókè ní àgbà. Let me tell you something. Just 1 minute, please. 1 minute, please. 1 minute, please. Baby, please. I'll change the time. Ahmed, don't worry yourself, alright? Don't worry yourself. Hello, baby. You see, I don't even understand you. A very big boy like this talking to you. Shut your mouth! Shut your mouth! Don't ever in your life talk to me in that manner, okay? Kí ló dé ẹ ń pariwo náà ṣáà rí pé èèyàn ń kàwé. Ẹ jọra máa sọ̀rọ̀ ẹ̀ ń disturb. Kí ló ṣe o sọ fún mi pé òun jealous? Ta ló ń jealous? Ṣọlá, oníkọ̀ gbàgbàrà kó kíkẹ́. Mommy. Hello. Tani. Daddy. Dúró wá, kí ló ṣẹlẹ̀ náà? Dúró sọ̀rọ̀ fún mi náà. Àwọn olè wá sí please tẹ sọ́dọ̀ wa. Aside Colombia sister, aside Cassie Deborah, aside disobey my mother, they get plenty wahala. Guys, now don't shame. I just clearly sense me like it. I shall go to him for my like the belly now. Hello guy, take it easy man. Guy, keep quiet. Kí ló máa ń ṣe é? Kí máa fa sìgá mi àbí? Wetin dey worry you? Dey mad. Àbúrò sẹ́yìn Mr. Adékúnlé. Ó dẹ̀ máa bá mi sọ̀rọ̀ pé mò ń ṣe irun, mò ń ṣe kinní kan. Ṣé bá ti fẹ́ ṣe wáyé? Sọ̀rọ̀ sí mi náà bó ṣe sọ̀rọ̀ nìyẹn. Ó ga fún màá yẹn, ó ga fún màá yẹn. Ṣé bá ti fẹ́ parí náà? Inú mọ̀ jàre, àṣà máa rọ̀ fún. Abeg, leave this for God, mo ti ń dúró díẹ̀ látàárọ̀ baby just mo kàn tún fẹ́ explain love mi fún ẹni baby just mo tún wá compose nǹkan fẹ́ baby tó bá gbélé this time mo kí wàá consider mi ṣé o ní bọ́lá bọ́lá iyọ̀yọ̀ bí mo gọ́ bọ́lá bọ́lá iyọ̀yọ̀. Ahmed fún ọkọ̀ wẹ̀rẹ̀ bàbí kí ló sọ pé oúnjẹ that's all you can do kó máa rìn kiri mọtí kiri gbóbìnrin mu ṣìgá àwọn ẹgbẹ́ wà school tí bá ṣe pé oníṣẹ́ náà mo wà school wá bá mi school tí bá ṣe àìníṣẹ́ náà. Wọ́n ọ̀rẹ́ mi máa wò ó tí ẹja rẹ kò kúkú níṣẹ́ ọjà àfi kó ságò mójú.
Baby Joe, no, Billy, no. I'm sorry. Just baby, I just love you. Please, just be mad. You don't understand feelings, my friend. I can't do without you. No, ọ̀rẹ́ mi dákẹ́jọ́. Orí irú yan lọ́rẹ̀. Eléyìí tí mo kúkú mọ̀. Abo ti gbàgbé. Ọmọ 70 years tó lọ rape ńgbà yẹn. Bàbá ẹ̀ sì wà nù problem ẹ̀ sì wọ́n ti bọ́ ń bẹ̀. Ó dẹ̀ ń bóṣù kiri. Àfi kán rìn kiri. Kí ló ṣe ẹ́? Olóṣì ni ẹ ni. Kí ló máa ń wọ́rí ẹ náà? Gbẹ́nu sọ̀njọ́ à. Olórí burúkú ni ẹ ni. Wọ́n má pariwo mọ́ mi jọ. Láyé ẹ̀ bo. Má gbé yẹn wá fẹ́ mi jọ́ tó yọ lọ́rùn. Wá, wetin dey happen? Abeg, wetin dey happen for here? Ogun òtí mi lọ ń gbọ́ ẹ̀ kò tí mi lọ́rùn. Mo mọ̀ wọ́gàn yóò mọ ojú kọkàn browse kọkàn ṣe yahoo náà lọ. Agbẹni má pariwo mọ́ mi. Ẹgbọ́. Wá, àṣọwọ́ ìbúkú ni wọ. Principal ibẹ̀ ìwà ẹ̀, a ti máa ń pàdé ní jungle ni. Kí wá ló ṣe ẹ̀yìn olóorun? Ẹ̀yin dà, mo wá mi rí. Yóò máa ṣe lè. Guy, just take it easy with them, alright? Sherry, kò ṣe pé maybe beauty in or is somehow. You know, all this beauty you put under the skirt, this guy just want to put them out. So that you can imagine, you can know yourself as a real girl. You know, you don't possess any quality as, big girl you are calling yourself. So, try to give him a positive, a negative. No, mi ò bẹ lẹ́jọ́ ẹjọ́ tí ẹ Ahmed or whatever. Èmi máa máa lọ o. Mama tẹ̀wé wọ́n ṣe ti gbọ́. Bob, na you dey love o. Me, I know dey love o. Hola. Yes. Ṣọlá kí ló ṣẹlẹ̀ náà? Bọ́lá. Ṣé owó ìta ò gbà? Pé. Ó mọ̀ pé ọwọ́ epo lára ẹ̀ ń balẹ̀ la. Tó bá dọwọ́ ẹ̀jẹ̀, ara yà á sún sẹ́yìn. Owó mi gangan ni Bíọ́dún nífẹ̀ẹ́ kì í ṣe pé ó nífẹ̀ẹ́ mi. Ṣọlá kò rí bẹ́ẹ̀. Bíọ́dún ò ń ṣèyàn bẹ́ẹ̀ náà. Mo mọ̀ láíláí Bíọ́dún ò lè nífẹ̀ẹ́ owó. Ó mọ̀ pé ládìjọ́ tí nǹkan lè tọ́ fún mi. Bíọ́dún ti ń ṣá. Ṣọlá. Ìwọ gangan ni Bíọ́dún nífẹ̀ẹ́ kò ń ṣòwò ẹ̀. Ṣé ti gbọ́? Lọ́kùnrin ẹ̀ náà má dùn ṣùgbọ́n. Wọ́n bá Bíọ́dún sọ̀rọ̀. Ṣé ti gbọ́? Báwo ni wàá ṣe? Bíọ́dún ò ṣe fẹjọ́ ẹ̀sùn mi. Ṣọlá. Kí ni mo ṣe? Ṣọlá ní láti ìgbà tí popsi òun ti kú tí lè pa àwọn ti jóná ó ti di kó máa ṣe bákan bákan sóhun kó máa sá fún un. Kí ló dé? Mi mọ̀ pé nǹkan tó fẹ́ bá mi sọ leléyìí. Ṣọlá, àtìgbà tí popsi ẹ̀ ti kú tí lè pé wọ́n ti jóná tí bá béèrè owó lọ́wọ́ Ṣọlá àwọn máa fún mi ní story ní mi ò dára gbogbo òṣìwọ̀n yẹn mọ́. Òráyè òṣì. Bí ọdún bọ̀ tí nǹkan tó ń ṣe yẹn ò dáa náà. Ó kì í ṣe torí owó ló fi ń fẹ́ Ṣọlá ni. Kí wàá ní tiẹ̀ ń bẹ̀ báyìí? Kí ni problem ẹ? Ó lè fi tiẹ̀ ṣe ti tiẹ̀. Kí ni problem? Wo fi tiẹ̀ ṣe tiẹ̀ o. Kí ni ti tiẹ̀ gan-an ọ̀rọ̀ yìí sef? Bí ọdún ọ̀rọ̀ yà bí mi tó ní mi tẹ́lẹ̀ ni. Abá máa ń tó rẹ ní ìrìn ká má sọ̀rọ̀ ọba rẹ̀ ní sọ ni. Aṣẹ́wó òṣì. Aṣẹ́wó lójú kòkòrò. Aṣẹ́wó. Ṣé o rò pé mi mọ̀ pé wà tí Jídé move àbí? Jídé. Onírànù. Èmi àti Jídé, èmi láṣẹ́wó, ìwọ ń kọ olójú kòkòrò, ó ń bẹ lọ olójú gbòǹkòwò ń kó. Tó yẹ pé tó bá rí lè owó ọwọ́ wọn ni kò máa wá kiri wo ìgbẹ̀yìn lóńdó ló padà. Mo sọ́ọ̀rì fún ẹ. Wo kó sì jáde. Ìráyè náà sìn. Kó sì jọ mi ò ráyè òṣì tó ń bá kiri. Onírànù. Oríṣiríṣi. Mo ti sọ pé nǹkan tó bá ti máa gbà la máa fún un gbúdọ̀ kó òun iṣẹ́ yìí dandan ni orí ẹlẹ́sẹ̀ toothpick olóṣì oníranù ẹ̀ka gbàgbé àkà. Dada, how are you? Fine. How are you? How's my shaking? You are okay? My dear, suppose. Mo ní problem.
problem? What was the problem? Mo ní ìdòwò ni. How much? 5,000 naira. 5,000 naira. Yes, You sir. see now, as beauty as you are. Man, so funny. I want to go to play pink. Mama tell you can't. Monica ò fẹ́ mi máa tọ́jú ẹ̀. Dad mi lówó, èmi náà lówó, kí ló fẹ́ tí mi ní fún ẹ? Kí ló ń ṣe ẹ́ báyìí náà Bíọ́dún? Ǹda, kò sí problem. Ṣé bá ti mọ̀ pé ògùn tí mo bá ti ń béè lọ́wọ́ yín, ẹ á máa fún mi. I've said it earlier. Kí ló fẹ́ tí mi ní fún ẹ? Kí ló tó fẹ́ máa fún ẹ? But as regard the money, tó bá dùn lákọ̀ wá gbà. Báwo ni bàjẹ́ ká wọlé náà? Èmi tí àti mú. Ṣọlá báwo? Ṣé obìnrin mo pẹ́? Lórí ọ̀rọ̀ Bíọ́dún, o ti bá Bíọ́dún sọ̀rọ̀. Bíọ́dún ní ẹ̀jẹ̀ kó yé mi pé ìfẹ́ ẹ o, ó ṣì wà lọ́kàn. Ibi tí o fojú sí ọ̀nà gbàgbé. Bọ́lá. Yes. Máa wọ̀ gbogbo nǹkan tẹ̀sọ̀ pápátá ni mo gbọ́. Ó pè ẹ́ láṣẹ o. Ìwọ náà pẹ̀lú lójú okòrò. But alátiṣe mi gbogbo ló máa ti ṣe ààrẹ. Máa wọ̀ Báwo ni Ṣọlá ṣe mọ̀ pé èmi àti Bíọ́dún jà? Ó pè mí láṣẹ́wó mo dẹ̀ pé lólójú kòkòrò. What's up? Because of we fight, can they might go to be by. I don't dey tell you, you dey dull me. O ṣe dá mi tó sí ìbà ìtorí ọmọ àṣeyẹn. I no go tey here o. Me I don dey tell you, I no go tey here because of this idiot. But try not to understand now. Na true me I dey yarn. Mo ti baby, mo ti lọ sí ilé informant mo ti sọ fún mi kò tí dé. Bíbí ló máa gbà jẹ́ ká dúró kò ní pẹ́ dé tàǹtì yìí. Kí ló ní kó fẹ́ kí n kọjá ni? Má bínú mo fẹ́ rí ẹ ọ̀rọ̀ ni mo fẹ́ sọ fún ẹ. Ẹ mò ń gbọ́. Bíbí yẹn sórí ìfẹ́ ó ń yí mi lórí orí mi kàn dàrú every time níjọ. Baby, I truly love you. What to change? Me, no hearing more. Just look at me. I'm not responsible. Me, exactly, baby, please. And try to feel better to go. Mo ti gba jam. In fact, mo ti feel gbogbo admission for me today. Please, just let me. I love you. You know it, baby. Please, just be my hero, baby. Really, tó bá yẹ pé o ti gba jam, but it's ready láti serious. And you are ready to stop moving with those unserious friends. So I'm happy for you. Nǹkan tí èmi kàn máa sọ fún ẹ ni pé èmi àti ẹ bá ṣe wà á lè fẹ́ra wa, o understand. But mo ti ń ka ìwé gan, mo ti ń ka wọn. Those books, please. I love you. I just want you. I want you to be my hero. I mean, you should try to understand. Everything to occur our boy. I mean, it's not kò Mo ṣe sọ lọ tó bá ready láti serious. Táwọn friend ẹ náà bá dẹ̀ ti ready láti serious pẹ̀lú ẹ tó ti gba jam. That's good. Oh God, ìdí máa ń sọ fún ẹ guy, ìdí dey fuck up. So can you see? Benny, you know that shit. So you should not talk to me like that. What's the meaning of all? Shut up! God! Sorry yourself. I don't dey tell you. Mo wò pé bóyá you be just nǹkan tó já. I don't know you are just fuck up guy. You know you guys are stupid and you are all fools. Come on, shut up! You know because of you, that's the reason why this guy doesn't give me a good chance. Just wait. Shut up! I don't want to hear this. I hate you guys. I hate you. I hate you. I hate you. Leave me alone. Leave me alone. I hate you. Yeah, it's true. But our science students, I need the best. Wọ́n wá gbé yẹn wá rárá. Àwa commercial students, àwa need the best. Kí ló ń sọ? Àti science student o, àti commercial student o, àti ní tí mo wà ní heart. Gbogbo wa, we are all leaders. Hi, báwo ni kẹ́? Báwo ni? Ṣé wàá kè? Kíkẹ́ mi bí. Wọ́n ní good news kan fún mi. Good what? Good news. Ṣé ká gbọ́ náà?
bó àwọn ọmọ wọn ti kọpa Agbábíàká àbí kí ló ló ń jẹ yẹn wọn àti kú lẹ́ni. Agbábíàká kọpa Agbábíàká. Ó rántí ẹ̀ mọ̀. Ok, kọ́pà tó kúrú díẹ̀ báyìí. Ok. Ṣé kò ṣe kọ́pà kan báyìí tó kúrú díẹ̀ báyìí kò tó dàbí àpín? Orí ẹ̀ pé jọ. Ó ti kú dànù lẹ́ni, ó mọ̀. Wò bẹ́ẹ̀ kú yẹn mi tẹ̀ láìkẹ́. Ó gbá tí bóyá kú yẹn. Ó mọ̀. Bẹ́ẹ̀ bá títí sùn. Lẹ́yìn bá tọpẹ́ sùn. Lẹ́yìn bá fún kẹ́sùn gbogbo ohun orí ti bá sùn. Ayé ò ní bá. Ṣé bóyá kú yẹn? Ó ṣọ̀ fún pé tó bá máa dé Baragrand. Gbogbo òkú tó wà nù ṣà pátápátá ó yìí máa kọ̀ntínú bí bá wà sùn. Kíkẹ́. Ṣé mo parọ́ ni? Irú good news báyìí èmi ni ẹni náà tó yẹ kí n lọ deliver message fún Bíọ́dún. Ẹ sọ mo ń bọ̀ ẹ jẹ́ kí n deliver. Gbogbo nǹkan tó máa sọ yẹn kò máa tiẹ̀ wọ èmi lórí rárá. Kí ló ṣe? Kí ló dé? Bọ́lá nǹkan kan ni mo fẹ́ kó ṣe fún mi. Kí ló wà lọ́kàn ẹ̀? Bọ́lá mo ní nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹ. Bọ́lá ó wù mí bí kémi pẹ̀lú ẹ̀ kájọ wà. Kájọ wà? Yà. Àjọ wà tẹ́lẹ̀ náà. Bọ́lá I mean ó wù mí kémi pẹ̀lú ẹ̀jọ̀ máa date. Kájọ máa date. Kájọ máa date ara wa ló wà lọ́kàn tiẹ̀. Jídé, mi ò lérò pé irú ìròyìn ló yẹ kó wà lọ́kàn ẹ̀ nírú àkókò yìí. Nǹkan tí mo rò pé ó yẹ kó máa rò by this time ni pé bí a ṣe máa parí tá a máa gé ìlànà ìṣòro tó máa lè kọjá sórí. When I first saw you, baby, you are the apple of my eye. I love you from the bottom of my heart, baby. I love you like my mama. Love is a game, easy to start, but hard to end. You are the one I love. Nothing in this life can change my love for you. You are the cornerstone of my life. That's why you're mine forever. You're mine forever, baby. Yeah. Inú mi dùn nígbà tí mo kọ́ rí ẹ ìfẹ́ mi. Ìwọ ni ẹyin ojú mi. Mo nífẹ̀ẹ́ láti inú ọkàn mi. Mo nífẹ̀ẹ́ bíi ti ìyá mi. Ìfẹ́ rọrùn láti bẹ̀rẹ̀, ṣùgbọ́n ó ṣòro láti parí. Ìwọ nìkan ni mo fẹ́. Kò sí nǹkan mi nílé ayé yìí tó lè ya ìfẹ́ mi àti ẹ. Ìwọ ni òkúta àtìlẹ́yìn ayé mi. Ìwọ ni mo fẹ́ títí ayérayé. Mo nífẹ̀ẹ́ olólùfẹ́ mi. When I first saw you, baby, you are the apple of my eye. I love you from the bottom of my heart, baby. I love you like my mama. Love is a game, easy to start, but hard to end. You are the one I love, and nothing in this life can change my love for you. You are the cornerstone of my life. That's why you're mine forever. You're mine forever, baby. Go. Good news for you. Mi ò lè mọ àwọn tí tó bá sọ fún mi. Torí dad mi, ó máa rán èmi àti ẹ lọ sí ìlú òyìnbó láti lọ parí education. Ìlú ìlú ìbò èmi láyé mi. Bọ́lá. Yes. Kí ló fẹ́ jẹ́ ǹsìn báyìí? Kò fọ́nìṣ àti fẹ́ jẹ́ ń bí báyìí. Fọ́nì. Tẹ̀ jẹ́ ká lọ náà jẹ́ òṣì gan Bọ́lá. Bọ́lá owó jẹ́ ká kọ́kọ́ jókòó jẹ́ ká jókòó. Bọ́lá ọ̀gá o. Bọ́ báwo ló yẹ ṣe gan? Ìgbà tí mo explain fún dáàdì pé ọmọ bọ̀bọ̀ yẹn tí wọ́n àti dáàdì ẹ̀ tí wọ́n á ṣiṣẹ́ ní sáìtì wa pé tó help ní kinní kan. Dáàdì ní kò sí problem pé àwọn máa help. Really? Surprise daddy fún mi. O ṣe gan, o ṣe Bọ́lá, o ṣe. Bọ́lá. Bọ̀ àpáta pọ̀ lóye. Àpáta pọ̀ gan orí ló lọ rẹpẹtẹ. Ó pọ̀ gan o. No, torí ẹ̀ náà ló jẹ́ kó gbé fátírì
èlùbọ́ tá à ń ṣe ń bíbà yìí náà wá sí bíbà àpáta bíbà yìí pọ̀ gan. Jídé àtijọ́ tó ti bá mi sọ̀rọ̀ yẹn mi ì gbádùn ara mi. You mean it? Jídé mo nífẹ̀ẹ́ gan. I'm intoxicated. Already message here. Yeah? Bíọ́dún or whatever. Surely, èmi ò ní much láti sọ fún ẹ, mo kàn fẹ́ fún ẹ ní good news kan ni. Surely, èmi àti Jídé mi. Very early tomorrow morning, by God's grace, we are flying out of this country to the United States of America. Hey! Don't be surprised. Yeah, báwo. America. Má jẹ́ kó yẹ ẹ́ lẹ́nu. Kò yẹ kó lè yẹ ẹ́ lẹ́nu. Last week. Mo wẹ́ délé mi báyìí ni, mo fẹ́ fún ẹ ní good news. Ẹ sá kó òròyìn. Ẹ pẹ̀lẹ́, olóòtú dáadáa mi o. Wo mi ní time láti. Jẹ́ mi, jẹ́ ká máa lọ. G what? G what? Idiot. Bíọ́dún ẹgbẹ́ Jídé Ṣọlá ti lọ Jídé ti lọ báwo ló ṣe nìyàn sí lè fáwọn náà lẹ́kàn náà bó ṣe ṣàbẹ̀gì ìjà kú sí ẹni ìwé ó sì ń lọ náà ni. Kókó tí wàá ṣe ń pín kó tiẹ̀ lè kún ẹ́. Kí ló ń ṣẹlẹ̀? Mo kọ́ ẹ̀ kúrò wájú mi jàre. Ẹ gbà mí mo sì ní kí wọ́n má lè jẹ ní òsínú wọn náà kí ló rò pé ò ń ṣe? Ẹ máa gbà mí lọ́wọ́. Mọ́lọ́mọ́lọ́mọ́lọ́ mi ráyè wọn náà jàre. Kí ló sí ọjọ́ tí mo lè máa jí mo kàn ń gbé kí n kàn tọ́? Ọlọ́run o, mo ti torí ìfẹ́ sí ìfẹ́kúfẹ̀ẹ́, mo sì bà ilé ayé ara mi jẹ́. Ọlọ́run. Kàkà kílẹ̀ kú,
ilẹ̀ máa ṣà ni. ọba dànù lára ẹ̀ wá fẹ́ máa gbé ìwọ náà. Amẹ́ríkà. o sì ń lẹ́bùsù.